ẹni tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ǹjẹ́ lẹ́yìn tí ẹ ti rí gbogbo ìlú láyé gbogbo ìlúkìlú bó ṣe lè kílù wọn ọ̀kan kàtó ìlú tí àjọṣepọ̀ tó dán mọ́rán tí ó bá ti sí láàrin ọba àti ìmáàmù ìlú yẹn ìlú ò lè tẹ̀síwájú láyé ojú kan náà nílùú wọn máa wà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pátá ìlú tó bá ìlú àtọba àti ìmáàmù ìlú tí wọn bá ti jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán ìlú ò lè tẹ̀síwájú láyé ìfàsẹ́yìn ọmọ bá lù ní èyí tá a fi ń parọ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lélẹ́yìí àní kẹ́nẹ́kẹ́nẹ́ kan ná sọ́ba àlè porí ọba níbi tọ́rọba lọ́ba ń jẹ́ èyí sì gbógun tọba gẹ́gẹ́ bí Ìmáàmù Tọ́líàt Ayílára tí wọn ò sì gbógun tọba. Bàbá wa Ṣọ̀ún t'Ògbómọ̀ṣọ́ inú mi dùn pé onílàáká èèyàn nìyí kábíyèsí o mo bọ̀ forí adé o onílàáká èèyàn nìyí ọ̀mọ̀wé nìyí ojú yín là ọ̀làjú nìyí ẹ kàwé ẹ ti lọ sáwọn ìlú ńláńlá kódà bí mo ń sọ̀rọ̀ lọ́rọ̀ bàbá tó wà nílùú ọba báyìí tí wọ́n tún lọ ṣayẹyẹ pẹ̀lú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà ní ìlú ọba lókè òkun lọ́hùn. Kí n máa fẹ́ lò ní pé ẹ má gba àwọn agbésùnmọ̀mí láàyè nú ààfin bàbá wa ọba ẹ gbégbèsè tọ̀tọ̀ tẹ́yìn náà mọ̀ pé kẹ́ ẹ gbé gẹ́gẹ́ bí ẹ ṣe yẹ iṣẹ́ Ṣọ̀ún tàná wò lórí àwọn nǹkan kan kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ pé Ṣọ̀ún tàná náà ní ti bẹ́ẹ̀ lónìí ẹ má jù ó yí padà lórí ọ̀rọ̀ ìmáàmù náà àwọn tí wọ́n ń bá mọ̀ọ́mù fa wàhálà alábòsí lọ́pọ̀ nù wọn bàbá ọba Ghandi wọ́n ń sọ eléyìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ alábòsí lọ́pọ̀ nù wọn ṣùgbọ́n láà wípé ìmáàmù sẹ́yìn lọ́nà kan àbí kejì ó dàbí gbàtà láì ògiri ti lanú lẹ́tẹ̀lẹ̀ tálágbà wá fò wọnú ẹ̀ lọ́rọ̀ ìmáàmù sẹ́yìn tẹ́lẹ̀ pẹ̀lú wípé wọn ò kún yín lọ wọn ò sọ́pọ́ọ̀tì yín gbà tẹ́ fẹ́ di ọba àti gbólóhùn kan tí wọ́n sọ ṣùgbọ́n wọ́n ti tọrọ àforíjìn wọ́n tó ti padà sọ́dọ̀ wọ́n ti sọ́pọ́ọ̀tì wọ́n ti wà pẹ̀lú yín kódà tó ń bẹ lọ́n fún yín ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí yìí ẹ mọ̀ fún wọn láàyè inú ààfin tẹ́ ẹ bá fún wọn láàyè wọn ò ní jálàáfíà òjókòó l'Ógbómọ̀ṣọ́ wọn ò sí kíni wọn ò ní jẹ́ kálàáfíà òjókòó l'Ógbómọ̀ṣọ́ àlàáfíà la sì fẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tó l'Ógbómọ̀ṣọ́ ó jẹ́ ìlú ńlá kan tó pàtàkì nílẹ̀ Yorùbá tẹ́kí tí wọ́n bá ti ń sọ ọ̀tàn ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ kí Ògbómọ̀ṣọ́ náà mọ̀ tàn ilẹ̀ Yorùbá lá bó o láṣẹ àmọ́ wò kálàáfíà ọmọ jókòó ń rúlù bẹ́ẹ̀ bàbá ọba Ghandi ojú àti yìí o ọ̀rọ̀ yín ò ní dàrú bàbá wa ẹ gbé gbèsè tọ̀tọ̀ àti bó ṣe yẹ a mọ̀ pé èèyàn dáadáa ní ẹ mọ́ fáwọn karambà ní ìláàyè láti domi àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú o mo wá fẹ́ jẹ́ kí o gbọ́ èèyàn gbọ́ o gbogbo ń tà ń sọ lórí ìkànnì Ojúlówó Ọmọ Yorùbá yìí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ọba tó ní ẹ̀mí mi fi búra òdodo tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn ni tẹ́ ẹ bá ráhùn kan tẹ́ bá tó ń gbọ́rọ̀ kan tẹ́ bá tó ń sọ ọ̀rọ̀ kan lẹ́yìn tá à ń sọ yìí irọ́ funfun báláú kí ni mo pè irọ́ funfun báláú ìrìn èèyàn méjì ní ọ̀jẹ̀ nínú ẹni tó kórìíra Dr. Yunus Tọ́líàt Ayílára àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì ni pé ẹni tó kórìíra ẹ̀sìn mùsùlùmí ìkejì náà ẹlẹ́ẹ̀kẹta làwọn alábòsí alátakò Dr. Yunus Tọ́líàt Ayílára gẹ́gẹ́ bí ìmáàmù tí wọ́n jọ darapọ̀ àwọn mẹ́ta ni ẹ̀yin èèyàn bó ṣe jẹ́ nìyẹn o Ojúlówó Ọmọ Yorùbá èmi ò ní fẹ́ kọ́ tán náà fún yín o ẹ̀yin sì ní pé dúdú ní funfun fún yín láéláé káwò tó lè gbọ́rọ̀ kan jáde ń bí a sì ṣèwádìí tọ́tọ́ àti tó yẹ ọ̀tọ̀ ni pé ká sọ èrò ọkàn wa pé kíní ó yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni pé a ṣèwádìí pé kíní yìí bó ṣe rí rèé ẹ̀yin yẹn wa a tún máa pàdé ẹ tún bá ń gbélé náà yẹ̀ wò ó dàbọ̀.